Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world. Ọ̀rọ̀ náà ni ẹ tó ti gbọ́. Ẹ̀yin tí ẹ bá ń fọkàn bá wa lọ lórí ìkànnì wa, ẹ jọ̀ọ́ abẹ̀yìn ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò eléyìí. Ó wà very important because àwọn èèyàn ti ń jáde síta láti sọ many things nípa nǹkan tí wọ́n mọ̀ nípa Àgbàlá Gabriel. So àwọn èèyàn náà tó jáde síta yìí tán tún sọ̀rọ̀ nípa ó ṣe babaláwo kò ṣe babaláwo, pé gbogbo àwọn wà tó ń wù pé àwọn máa erase case ẹ̀, pé gbogbo yẹn ohun tó ṣe pé kò ní pẹ́ táwọn èèyàn fi gbàgbé ń pa ẹ̀. Àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n fi ìdí òtítọ́ wọ́n fi múlẹ̀. Àwọn fídíò tí a ṣe, àwọn fídíò méjì tí a ṣe before ká tó ṣe eléyìí, a rí níbi tí ìyá àbèjì Twins Love tó ti jáde tó náà ti sọ̀rọ̀ tó dẹ̀ gbé àwọn facts kalẹ̀ nípa Àgbàlá Gabriel. So àwọn tó mú eléyìí náà wá fún yín láti jẹ́ kí ẹ̀yin fans wa kí tí yín má dì sí nǹkan tó ń ṣẹlẹ̀, nǹkan tó ń lọ nípa Àgbàlá Gabriel. So ẹ bá wa farabalẹ̀ kẹ́ wò, kẹ́ fi mọ ibi tí ọ̀rọ̀ tó dé dúró. So ẹ ṣe gan. Bàbá yóò lè change now. Torí mi ṣe tún gbà wọn kọ́ mi lé ní nǹkan tó ní again. Mo bá sọ̀rọ̀ kọ́ sí mo wà lọ́dọ̀ babaláwo ẹ̀ níjẹta. So ara ọmọ tí àjọ grow ní area náà ni. Ìyẹn bá mi pé ó pe kí lórúkọ máa yé Ọba Solomon pé kó jọ kó ṣe fídíò fún so that àwọn máa bá ṣiṣẹ́. So I was not asking pé ta ló ń sọ wá ní pé ọmọ yín náà ló ti dáràn again, ó ti dáràn kẹ̀kọ́ sí mo wá sílé mo wà níbàdàn bí eléyìí sìn ní sí padà. Ó pé ọmọ yín náà ni ó ti dáràn pé ìgbà tí mú ìdín ó ní nǹkan táwọn ṣe fún gbà yẹn tó wọ́n fi gbàgbé ẹ̀ eléyìí náà tó bá ti ní issue tó máa wá sọ́dọ̀ òun akin oníṣẹ́ ńlá. So kérúbù lọmọ yẹn tẹ́lẹ̀ but ó ti di babaláwo ń sìn. So ṣé mo sọ pé lọ́jọ́ yẹn pé chọ́ọ̀chì ìyá ẹ̀ chọ́ọ̀chì girama Démọ́lá òun l'Àgbàlá Gabriel òun ló wà ní Olóko Mẹ́ta níbàdàn bíbáyìí. So it was when ìgbà tí okay mo lè type number bọ̀bọ̀ yẹn sí bíbáyìí so that anybody bá sọ̀rọ̀ lè bá sọ̀rọ̀. Ẹ máa kàn pé látọ̀dọ̀ Gabriel ó fún yín nọ́mbà ẹ máa rí pé wọ́n jọ wà ní babaláwo ẹ̀ ní. Wọ́n sọ fún mi pé kí n má wọrí àpọ̀rọ̀ yẹn máa dá ìdáwọn lè gbé kò sẹ́ni tó máa ṣe àwọn ọmọ nǹkan táwọn máa ṣe tó yẹ pé wọ́n máa parí ọ̀rọ̀ yẹn láàrin ìṣẹ́jú kan sí kejì and he called Ọba Solomon in my presence that day tí yẹn náà sọ pé kó má wọrí àwọn ọmọ nǹkan táwọn máa ṣe. Démọ́lá òun ó ti déyẹ kéye that is the all I can say. I will type the guy number. Ẹ má bínú Ìwàyọ̀mí bóyá oògùn ló dẹ̀ fi wọ́n ṣe bóyá condition tó fún ni kó ṣàmà la abẹ́ kiri káàkiri àbí. Tí ẹ wá ráyè bá ọmọ yẹn sọ̀rọ̀ dáadáa because èmi kan àbúrò mi ló sọ fún mi pé ọmọ yẹn ti di babaláwo because he was a Christian before ara àwọn ọmọ kérúbù lórí yẹn náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí gbogbo máa ń ṣe pápá ń jó yẹn àwọn tá máa ń kó káàkiri ni. So mo wá débẹ̀ mo dẹ̀ rí pé ó ti di babaláwo ńlá kò ń ṣe kéré gan ní ńlá because ó di 3 bedroom flat méjì ló gbà táwọn èèyàn dẹ̀ wà ń bẹ̀ tí mo rí àwọn tó ń wo wèrè òun gbogbo mẹ́yẹn náà àná mo rí àwọn mọ́tò tó ń park àwọn big van tán wá tó ń ṣe iṣẹ́ fún so bó ṣe rí mi ẹ̀ mọ̀ ẹ̀gbọ́n ṣé kò sí mo ní kò sí náà pé mo rí Tóbi lánàá òun ló sọ mi pé ó ti big o and ó dẹ̀ ní okay kan fún mi lọ́tí mo dẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ láti wá ń sọ̀rọ̀ tó fi ń sọ pé ṣé mo rí nǹkan táyà àbúrò yẹn tó lọ ṣe báyìí kíníkan kíníkan later ló ń sọ fún mi ó pe Ọba Solomon and they talk together that day pé kó tó ń ṣe fídíò fún ìgbà yẹn mo ti mọ̀ pé àwọn àti Ọba Solomon àti Saheed Òṣùpá they are together àti Démọ́lá they are together ó sọ pé bàbá náà lọ́jọ́ yẹn Saheed Òṣùpá pick up Ọba Solomon pick the call wọ́n lè jọ sọ̀rọ̀ lójú mi tí mo gbọ́ voice wọn tó ń ṣe fídíò call máa ṣe fídíò fún Démọ́lá and everything my die down oya take. So I think I will share the guy number máa share kíndókùn live máa kọ́ nọ́mbà aláwọ̀ yẹn sílẹ̀ ẹ̀yẹn kan sọ fún pé ṣé látọ̀dọ̀ Démọ́lá so that they can just confirm what I'm talking about you understand ba. Ọmọ yẹn ẹ wo kò ń ṣe ojú lásán ló fi ń ṣe ogun kan tó ń ṣe that's the fact kò ń ṣe ojú lásán Démọ́lá fi ń ṣe ogun tó ń ṣe kò ń ṣe àtọ̀ so important yẹn sọ lẹ́ẹ̀kan pé wọ́n lè gbé ẹ mọ iye àwọn tí ò rọrùn torí ẹ̀ ni ẹ mọ iye àwọn tí ò sòsòrí bẹ́ẹ̀dì torí ẹ̀ mọ́ ni so wọ́n lè gbé náà wọ́n lè gbé Démọ́lá tó bá gbé láàrọ̀ wọn á filẹ̀ lọ́sàn that's just the fact. Ẹ ṣe gan brother mi tí wàá fọlá ọlọ́lá jùlọ. ẹ má wọrí ṣebí wọn lè gbé ni ẹ má wọrí ṣebí àìmọye irú wọn tẹ́ pé àwọn ìlú gangan ló lọ fọ́ chọ́ọ̀chì wọn tí wọ́n sá lọ bí nǹkan fẹ́ ok onímọ̀ nǹkan ó yẹ kẹ́ máa gbọ́ mi ní dárúkọ ẹ̀ ṣebí nǹkan kan ló ṣe tó fi sá lọ sẹ́kù Big Prophet ni ó ti kú sìn torí tá a bá dárúkọ ẹ̀ sí ó tún máa fa àwọn ọ̀rọ̀ míì tá a fẹ́ máa ṣe kíní kan bọ̀ ó yẹ kẹ́ máa mọ̀ Lion wà ní orúkọ ẹ̀ Lion mi ní dárúkọ ẹ̀ tán ó ti kú sìn Lion wà ní orúkọ ẹ̀. àwọn ọmọ ẹ̀ńtẹ́ ń sọ ṣé nígbà mọ́kàn fẹ́ ẹni Lion of Judah àwọn ọmọ wọn tán gbàtọ́ kú tán bá orí yẹn méjì ni wọ́n drop ẹ̀. Èmi ò dárúkọ ìgbà tí wọ́n sọ ń gbà yẹn pé ó ń lóyún tí obìnrin kú wọn lábẹ́ ṣèbí nǹkan tó ń sọ ń gbà yẹn ni pé wọ́n parọ́ wọn fèmẹ̀ ni pé wọ́n parọ́ mọ́ ni gbogbo àwọn kìnìún làmọ̀ náà. tó fi lọ di nǹkan tó lọ di ńlá yẹn kó tó ti pé àjẹ́dọ̀ tiẹ̀ náà gbogbo ẹ̀ náà pàbó ló já sí so a máa mọrú wọn ò tí ì ṣetán pẹ̀lú Gabriel tó bá ṣetán gbogbo church yẹn àti gbogbo abúlé yẹn tó kọ́lé yẹn sí gbogbo àwọn máa wó pátá tó máa sá lọ fún ìlú yìí àwọn èèyàn tí ì ṣetán ni ẹ gbàgbé ìjọba kọ́kọ́ ló máa dájọ́ ẹ jẹ́ kí Ọlọ́run sọ pé ọdún ẹ̀ ti pé wọ́n á lọ síbẹ̀ yẹn kọ́ bọ̀ kó àwọn ọmọ bẹ̀rẹ̀ àwọn ọmọ ìta mẹ́rin àwọn ọmọ Yemẹtu
àwọn ọmọ tí wọ́n gbọ́ nǹkan kan kí wọ́n kọ̀ kó wọn lọ síbẹ̀ lásán wọ́n á jẹ bẹ̀yẹ within 24 hours tó máa sá lọ kó lù kí ló ń jẹ́ kó sọ́tò bí ni àti owó àdìbábáláwo ẹ̀ gbogbo wọn pátá ṣe bá tí tó ìṣẹ̀lẹ̀ yìí ṣe bí example láti sọ yìí máa yẹn sá lọ kó ń bàdàn ni pẹ̀lú gbogbo àwọn ọlọ́pàá commissioner tí wọ́n bá package tí wọ́n bá ṣe kíní ẹ̀ ó sá lọ ni wọ́n ní kó fìlú lẹ̀ kó tó lọ rebrand èmi ní sọ fún lọ́jọ́ òní pé Ìbàdàn ní gbogbo àwọn fake prophet ń distribute ara wọn wá káàkiri gbogbo. I tell you sir Ìbàdàn ni mi ò expect pé Lion of Judah yẹn pé àbúrò ẹ̀ sì máa sọ pé òun di prophet tán sì máa trust ẹ̀ ó ní kan náà tán pè ní Sàmìyẹ náà wọ́n ti wá sọ di pé tí dáàdi yẹn bá ti kú ẹ kàn máa automatically ẹ̀yin náà ti di pastor mi ìmọ̀gbà tó máa ń sọ pé ogún ni pé property ni church di fún yàn when that was a pastor gbà tó dẹ̀ kú kò sẹ́ni tó jogún church it was there kò sọ máa ń gbà yẹn pé church nílé yìí o kò ń ṣe ilé kò ń ṣe ilẹ̀ o ẹnìkan kọ́kọ́ lónìí bọ̀ àwọn eléyìí tó bá ti di pé nǹkan kan ṣe bá wọn àbí ìyá wọn báyìí sìn automatically àwọn náà ti di ẹni àmì òróró nìyẹn. bàbá mi ìgbà tí táyọ̀ lórí ìṣẹ̀lẹ̀ imagine ó sábà náà bọ̀ ṣe é mọ̀ pé Ìbàdàn táwọn ń sìn àwọn ọmọ yẹn ò lè lọ síbẹ̀ yẹn Gabriel is a small boy ṣe báwọn tí ẹni ẹ̀ sì tèmi lọ́lá ọmọ yìí kéré ní ọdún náà. èmi máa mú history pé ó ti àti ìlú kọ̀ọ̀kan pé wọ́n ní àtẹ̀sán kó rẹ̀ ẹsẹ̀. àwọn ọ̀gá táwọn àwọn tó jùlọ àwọn táwọn náà yìí ẹjọ́ bá mi Mr. Dua. lórí ẹ̀kọ́ àwọn tí mi ń sọ yìí àwọn tó jẹ́ pé gbogbo gbà yẹn wọ́n compete pẹ̀lú bàbá Adébóyè nígbà yẹn ní popularity gọmọrán tí gbogbo gbà as at 2001 2000 kìíní kan yẹn ṣe understand táwọn ẹ bá ṣe kùsẹ́ báyìí Adébóyè bá ṣe kùsẹ́ báyìí kùsẹ́ tó máa ń lu Adébóyè ni so ìdáwọ́lá wo ni Gabriel ti lò ìgbà wo ni Gabriel ti lò ọmọdé sì ní pátápátá so wípé wọn ò lè mú yẹn irọ́ ni àwọn èèyàn tí ì ṣetán ni ọjọ́ ò tí ì pè ní ẹ lọ sókùtù ròdùn sí ẹ lọ wo church yẹn báwo ló ṣe rí sìn ó sá lọ pátápátá ni so ìgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ń sọ kan èmi mi ò ṣọmọdé náà a dẹ̀ ti ríru wọn dáadáa nǹkan tí ó fi ń jẹ́ pé kí inú máa bí mi nìyẹn kò ń ṣe pé bóyá mo rí lì ní interest rẹ̀ ṣùgbọ́n àwọn ìka ènìyàn bíi Gabriel wọ́n ti pọ̀ jù wọ́n ti ń bá orúkọ Ọlọ́run jẹ́ Christian lèmi. ṣé ìgbà tí mo wà lórí programu Ìyálájé lánàá mo wá ń pa àwọn èèyàn mi tó wà nílé wípé àkọ́màbọ̀ kan wá join o ṣé ẹ̀ mọ̀ ìgbà tí voice note yẹn go viral ńgbà yẹn àwọn kan wà tí mo sọ fún so mo wá ń pè wọ́n pé kán wá gbọ́ o wípé ó dàbí ìgbà téèyàn bá sọ̀rọ̀ ńgbà yẹn pé bóyá èèyàn parọ́ pé mi ò tiẹ̀ mọ̀ pé ó go to that extent ṣé rí ìgbà tí Fìwà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ọ̀rẹ́ méjì gbogbo gbà yẹn ọ̀rẹ́ méjì ní ọ̀rẹ́ méjì mẹ́ta lórúkọ sìn agúgù gbogbo gbà yẹn òótọ́ ni wọ́n sọ tẹ bá dẹ̀ rántí Ìyálájé sọ lórí kíni wọn lánàá wípé ṣé ẹgbẹ́ ẹ̀ máa sọ pé òun ò mọ̀ ẹgbẹ́ yẹn tí wọ́n sọ yẹn ẹ mọ̀ pé Ìyálájé darúkọ lánàá náà pé ṣé ẹ tán pé ní big mummy yẹn Lọ́lá ṣé a sọ pé òun ò mọ̀ Lọ́lá yẹn ni wọ́n sọ sí pé girlfriend àwọn yẹn wọn parọ́ even ibi tí àwọn tó jẹ́ tọ́jọ́ dàgbà tọ́jọ́ máa ń lùlù tí wọ́n sì sọ̀rọ̀ yẹn fún mi dé ó sì ní lady kan náà Ọlọ́runṣògo àtàgùkù tó ń sọ yẹn ó dàbí 2 minute walk síra wọn ni Ọlọ́runṣògo yẹn náà ni gbogbo wọn náà ó ṣe kékeré lọ́lọ́runṣògo yẹn náà mọ Olúnlọ́yọ̀ wọ́n sì sọ fún mi gan pé ó sì lọ́mọ Ọlọ́runṣògo náà. jẹ́rẹ̀ wọn nǹkan tí mo fi mọ̀ pé wọ́n parọ́ ni pé wọ́n wà lórí láìpẹ́ kan lọ́jọ́ kan ó dà pé ṣe láìpẹ́ kan náà ni mi ìrántí ẹnìkan type síbẹ̀ wípé ó ní ọmọ obìnrin lọ́lọ́runṣògo bọ̀ mo wò pé kìíní bọ̀ ìgbà tí mo máa wá ṣe ẹni tó sọ̀rọ̀ yẹn fún mi ẹni tó súnmọ́ ni pé wípé tí wọ́n bá rí ọmọ yẹn pé bí ọmọ tíyàwó ẹ̀ bí yẹn tó ti pọ̀ jù ṣé mo ìgbà tó wá ń sọ fún mi mo wò pé wọ́n pé kí ó ti dàgbà nìyẹn so ìgbà tí àwọn èèyàn tí Ìyálájé wá sọ lánàá èmi ò tẹ́ mọ̀ mo ti lọ fà tó báyìí o ojú kékeré lèmi tiẹ̀ sì kọ́kọ́ fi ń wò nígbà tí mo sọ àwọn nǹkan tí mo dẹ̀ sọ́gbà yẹn àwọn nǹkan tó ti ṣe kó tó di pé ó di pásítọ̀ ni pé ìgbà táwọn èèyàn wá sọ lánàá pé àbí wọn iṣẹ́ ayé ni mo ní no tí Mr. Fìwà bá wà ń bẹ̀ wọ́n á mọ̀ pé kò ń ṣe pé bóyá wọ́n fi kún fún that is the person tó jẹ́ láti ilẹ̀ ni even kó tó di pé bóyá ó di pastor nígbà tó ṣì kéré tó ṣì ń lùlù tó ṣì wà ní 16 17 18 irú èèyàn tó jẹ́ nìyẹn ó like obìnrin so kò lè kọjá lójú ẹ̀ anything under skirt so ìgbà tó ń sọ lánàá pé bóyá wọ́n fi ṣe nǹkan tó ń ṣe láti lẹ́ni ó ṣe pé bóyá wọ́n fi ṣe ó tún wá di church tó jẹ́ pé èrò tún wá yí ká oríṣiríṣi obìnrin kò pọ̀ tó yẹn gbà yẹn tó jẹ́ pé oríṣiríṣi ló máa gbọ́ tó bá gbóbìnrin wọnú ilé mọ́mí wọn máa excuse wọn ni tí máa parọ́ kí Mr. Fìwà máa já mi tí Lọ́lá bá mú boyfriend ẹ̀ wá nulẹ̀ ìyẹn ẹ̀gbẹ́ mọ́mí wọn máa bọ́ síta fún wọn nítorí dáàdì wọn ti kú láti kékeré so àwọn àti mọ́mí wọn nìkan ni so mọ́mí wọn wọ́n fún wọn ní free hand yẹn pé ẹ ṣe nǹkan tó bá wù because to be sincere kíní yẹn laziness yẹn ó wà nínú nílé jù wọn Lọ́lá ò kọ́ṣẹ́ ìyẹn ẹ̀gbẹ́ yẹn kò kọ́ṣẹ́ kò kàwé ó lóun kọrin ni ó yá secondary school ní Lọ́lá parí pastor wa tá à ń sọ yìí náà òun kò parí secondary school àbúrò wọn wá bí twins àwọn bí àwọn Mr. Tiwa ló báyé Lọ́lá jẹ́ náà àwọn ni òjò kàwé. no àwọn kọ́ so àwọn wọn wá bí twins lé pastor twins yẹn ọkùnrin kan obìnrin kan ni obìnrin tó wà nínú twins yẹn JSS. ẹ̀yin máa tún mọ̀ wọ́n dáadáa o ẹ̀yin àti Fìwà kí ló jẹ́ lẹ́ẹ̀mọ̀ wọ́n délé bẹ́ẹ̀. àwọn àbúrò tó ń bí lè yan ọkùnrin kan obìnrin kan obìnrin yẹn lọ sí Elékùrọ̀ ló ń lọ ní Ògbèrè JSS 3 ló wà tó ti lóyún
Gẹ́gẹ́ ti Okay, na my ex. JSS 3 ló wà tí twins wọn yẹn, èyí obìnrin tó wà nínú twins wọn yẹn ọkùnrin kò obìnrin kan, èyí obìnrin yẹn JSS 3 tó wà ló ti lóyún, kò dé ìṣọmọ kékeré ẹgbẹ́ ló lóyún fúngbà yẹn àgbàlagbà ni. So ìgbà tí wọ́n sọ pé bóyá wọ́n ṣe, mo mọ̀ pé kíní yẹn wà, ó ti wà bẹ́ẹ̀ láti ilẹ̀ ni, ó ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń sìn, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti wà bẹ́ẹ̀ láti ilẹ̀ torí pé mọ́mì wọn dáàdì wọn tètè kú, mọ́mì wọn ò dẹ̀ rí márì, so ṣe mọ̀ ẹni tí ò rí márì tó kéré tó dẹ̀ kọ́ ọmọ mẹ́rin káàkiri, so táwọn yẹn bá ṣe mọ́mì wọn náà ò ṣiṣẹ́, so ìgbà táwọn ọmọ yẹn bá mú wá náà ló máa manage, so ó gbà lọ́wọ́ ọkùnrin ó gbà lọ́wọ́ ọkùnrin ṣáà mú wákàtí jẹ́ ni. So ìgbà táwọn èèyàn sọ pé bóyá wọn kò ń ṣàfiṣe nǹkan tó ti wà bẹ́ẹ̀ tó ti wà láti ilẹ̀ tí wọ́n dẹ̀ correct ni. So ìgbà tí wọ́n kùn sọ̀rọ̀ pé Grammy ló ní church, òótọ́ ni Grammy ló ní church, ìyẹn yàdá díẹ̀ ló ní church. Ìgbà tó ṣe wedding tó ń gbà yẹn tí gbogbo nǹkan ò lọ déédéé mọ́ ló dá ìbá ti sọ̀dọ̀ ìyá yẹn, ìyẹn ya bàbẹ́ kó tó di pé àwọn tí wọ́n wá jẹ́ àwọn board member church ya bàbẹ́ ń gbà yẹn wọ́n sọ pé àwọn ò lè gbà kí màmá yẹn wá gbé ọmọ tí wọ́n tọ́jú àwọn bí kan gbélé àwọn ó ní wọ́n ṣe lọ gẹ̀ẹ́tì ilẹ̀ síbi tó wà ń gbà yẹn ní ìsìn lẹ́gbẹ́dá yẹn náà ṣe lọ gẹ̀ẹ́tì ilẹ̀ fún pé kó lọ bẹ̀rẹ̀ tiẹ̀ mẹ́. So gbàdáwọn èèyàn sọ pé bóyá wọ́n ṣe kíní kan, no, that is who Debola is from the beginning láti ilẹ̀ ni. So kò ṣiṣẹ́ kò kàwé kò lọ school, so ó ti ń lùlù, so iye tó bá mú bọ̀ àti bẹ́ẹ̀ ló ti lójú kòkòrò pé kíní tèmi ni mo gbọ́dọ̀ ẹ ti gẹ̀ẹ́tì ó ti tẹ̀sẹ̀ tí àì láti ilẹ̀ tí ò ṣiṣẹ́ tó fẹ́ máa náwó ó dẹ̀ kọ́ṣẹ́ ó dẹ̀ lọ school ó dẹ̀ ṣe kankan. So even Lọlá kò lọ school, kẹ òun kò lọ school, ẹnìkan péré ló lọ sí school nínú wọn, ó dẹ̀ parí NC ló lọ, ìyẹn twins wọn yẹn, ọkùnrin tó wà nínú twins wọn yẹn, ọkùnrin yẹn nìkan tó jẹ́ twins wọn yẹn. Àbínú báwo lẹ ṣe mọ̀ wọ́n ẹnìkan níṣẹ́ ó ní wọ́n tún gbé wa débi àbí ẹ má bínú títà irú bọ́dá fi wá who is this person please. irú bọ́dá àwọn táwọn sọ ẹ wà very very important ayé yín ò ní bàjẹ́ ẹ má send request ẹ bá ti mọ̀ pé ẹ ní wá sọ kankan ẹ jọ tó yọ lọ́hùn táàbò tí bá ti ń dùn báyìí má máa distract wa. ó ti wà bẹ́ẹ̀ láti ṣé ẹ̀yin náà fẹ́ kan nínú wọn ni nínú àwọn tó ti àbí. mo sọ fún yín pé ṣé ẹgbẹ́ ọ̀kọ̀tẹ́ ni sọ àdúgbò kan náà Débọ́lá kéré sí mi náà ibùn lọ́lẹ́ ẹgbẹ́ òun ò kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ ètò jẹ́ Lọlá kò lè rí mi kó dúró kí mi àjọ dàgbà ládùúgbò ibi tí láti mi kọ́lé sí làwọn rẹ̀ǹtì lé sí wọ́n rẹ̀ǹtì lé sí àdúgbò tá a gbé ni. So ó ní mo fi sọ fún yín pé mọ́mí wọn ò máa rí i pé wọ́n rẹ̀ǹtì lé tẹ́nàntì làwọn níbi táwa gbé, so gbogbo àjọ dàgbà ní fisiniti kan náà ni bó ṣe jẹ́ nìyẹn mà. So Gébú tá à ń sọ bàbá ìbejì kò kàwé kò kọ́ṣẹ́, ìlú yẹn ló ń lù gángan kan tó ń lù nìyẹn. Yèyé sọ́kòlòdò ni kò mọ̀wé náà, yèyé sọ́kòlòdò ni kò mọ̀wé. Bọ́dá ẹ bá mi sáà kí ló ń dọ̀pọ̀ àwọn yẹn, bọ́dá yìí sọ bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kan bọ́lẹ̀ ìta túbọ̀ ètò lọ fà o. Ṣèyí bọ́dá fi wá tẹ̀ sọ́nà, bọ́dá fi wá náà ti dé tẹ̀gbọ́n ìrí èyí Lọlá. Àbí Lọlá yẹn ni ìyálájé sọ wípé ṣé Lọlá fẹ́ sọ pé òun ò mọ̀ pé àbúrò ẹ̀ fúnyàn lóyún àbọ̀ nǹkan. Ẹ̀yà wẹ̀ bàdẹ́ máa sọ òun ni. That's why bí tí woman yẹn yàlájẹ yẹn ó mọ̀ ń pa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ó mọ̀ wọ́n dé family ṣé understand? Ó wá ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ẹ wo tí ká lómi sọ̀rọ̀. Alright, sísà mi ẹ sọ̀rọ̀ kí ló kọ sísà yìí lady ẹ sọ̀rọ̀ ẹ bá wa dá sí. Ṣé rí Yálùdá gbogbo nǹkan téèyàn. Ok Àtọ́lá yẹ sọ̀rọ̀. Gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí bó pẹ́ bóyá yóò gbẹ̀sìn tó bá kú ọjọ́ kan kó kú báyìí ó máa gbẹ̀sìn. Gbogbo nǹkan èmi kàn máa sọ díẹ̀ sí ni ṣé gbogbo nǹkan tí TY tó ń sọ yẹn tòótọ́ ni. Mo mọ olóòpó mẹ́ta. Àti mi ọ̀la tí a mọ̀ wọ́n ni. Ẹ mọ̀ gbọ́ olóòpó mẹ́ta ní chọ́ọ̀tì Grammy ẹ̀ wà. Chọ́ọ̀tì yẹn popular díẹ̀ Ìbàdàn kódà èmi yìí ti lọ rí. Bẹ́ẹ̀ ni ìgbà yẹn dẹ̀rẹ́ Àgbàlá tẹ̀ ń sọ yìí ó máa ń lùlù ni ó mọ̀ lùlù dáadáa tó yẹ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè wọ́ tẹ́ ẹ bá ń kọjá lọ tó bá ń lùlù pé kán má ṣe program lásán ẹ máa fẹ́ dúró pé ṣáà jẹ́ kí n gbọ́ díẹ̀ but ìjọ tí mo kọ́kọ́ rí tó ń lọ tí mo rí tán tí ó ń gbà àwọn èèyàn wà mo ní mo mọ ẹni yìí pọ̀ mi ì tètè rántí ibi tí mo ti mọ̀ bọ́ mo kàn ó nígbà tó wá di pé wọ́n wá ń pè olúwa wọn mo ní tó dáàdì ọmọ ọdún mélòó ni ẹ̀ ń pè ní dáàdì ẹ̀rẹ̀ mọ̀ tán tí èèyàn bá sọ pé àmọ́ jáde mo ṣe nǹkan báyìí ẹ mọ àwọn Nàìjíríà wọ́n á ti jáde wọ́n á ti máa gbéyàn ṣépè wọ́n á máa gbé fọ́tò fámìlì ẹ̀ wọ́n á máa ṣe kínní ṣé ẹ̀dẹ̀ rí ìyálájé tẹ̀ ń sọ yìí mo mọ̀ ìyálájé dáadáa ìgbà kan wà Nàìjíríà broadcaster ní ìyálájé ìgbà wọn dá Amẹ́ríkà ní ẹ̀ di kóòtù zone ọ̀sán gan tán láwọn ń ṣe kóòtù àwọn ni chairman bíi chairperson ni fún FIBAN Ọ̀yọ́ state nígbà yẹn ẹni tó bá mọ alájà kí lórúkọ máa yìí
Alhaji kí mo fẹ́ fi Gbóyèga Lawal nígbà yẹn gbogbo àwọn yẹn wọ́n jọ ṣe set ni ọbí junior gan nìyálájé jẹ́ sí ni wọ́n jẹ́ sí bàbá Oríyọmí Hamzat junior náà jẹ́ sí wọ́n jọ ṣiṣẹ́ Oríyọmí náà ṣiṣẹ́ ní rédíò Nàìjíríà Ìbàdàn níbi tí ìyálájé ti ṣiṣẹ́ ṣùgbọ́n mo rí ìyálájé bíi pé ògo Oríyọmí tó ń jáde ògo ẹ̀ tó ń jáde wọ́n expect pé ọmọ tí bàbá ẹ̀ tí kò gbé tí ó táwọn tẹ̀rí tó padà lọ ṣèbí bàbá Oríyọmí ṣèbó òun ó lọ interview Professor Pella àti late Ọọ̀ni of Ifẹ̀ nígbà yẹn ó tó di ebi kò gbẹ sígbà yẹn ni bàbá Oríyọmí náà kú lẹ́yìn ọba fẹ́ sọ̀rọ̀ ṣáàrí kí aládé kò bá ti sọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí Mọ́mì Adébánkẹ́ sọ wọ́n ṣàbòsí Ọlọ́run á dẹ̀ dájọ́ fún wọn Ọlọ́run nìkan ló lè dájọ́ àfẹ́yìn pẹ́ran kán sọ nǹkan tó bá wà ń bẹ̀ èbí wọn láwọn tí àwọn bá ní ìjọba pé àwọn ìjọba òjò Ọlọ́run lọ náà ìjọba òjò Ọlọ́run lọ ṣùgbọ́n ìyálájé tí wọ́n bá sọ tí wọ́n ṣe sọ yẹn tí wọ́n bá sọ nǹkan tó wà nínú wọn ní jèrè ọmọ lórí Oríyọmí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ má ṣe pé tí wọ́n bá sọ nǹkan tó wà nínú wọn nítorí Oríyọmí wọn ní jèrè ọmọ. èmi ò tẹ wá gbọ́ pàtì yẹn mi ti kúrò ń bẹ̀ lánàá yẹn mo ti gbọ́ ní ti pé ó tọ̀ tó Oríyọmí. èmi ò fi bẹ́ẹ̀ dúró sí mi ìgbà tẹ́ ẹ má ṣe pé ẹ má fi ọmọ tán. ìgbà tẹ́ sẹ́ǹdẹ̀ sí mi yẹn ìgbà yẹn ló ń sọ̀rọ̀ pé kọ́ má jẹ́ pé bóyá kinní kan kò bá ìyàwó Muyideen sùn ìgbà yẹn lèmi ti kúrò ń bẹ̀ wọ́n ti mẹ́nu dé ọ̀rọ̀ Muyideen àti ìyàwó àti Oríyọmí ni mo ti kúrò ń bẹ̀ pé rádaràdà nìyá yìí ń sọ rádaràdà náà ń sọ kán jẹ́ má kẹ̀ká tó kòkò àwọn náà lẹ̀ bọ́n ṣe fòbò bá Ọ̀yọ́ state jẹ́ mi ní sọ jù báyìí lọ. ó ti tó ẹ má ṣe. Lovers all over the world ọ̀rọ̀ náà lè ti gbọ́ tí wọ́n tún ṣàlàyé tán yànnàná nípa Pastor Gabriel Àgbàlá Jésù yìí kọ́ ló ṣàánú wa kọ́ ló má jẹ́ kéèyàn kó sọ́wọ́ because eléyìí jẹ́ nǹkan tí ó ń jẹ́ kàyéfì fún yàn nígbà táwọn rí tí àwọn èèyàn tí wọ́n ń bọ̀ta tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n mọ̀ nípa pastor and then gbogbo àwọn wà tó ń wù tó dẹ̀ ń fi ìdí òtítọ́ tó ń fi múlẹ̀ tí ó kọ́ lọ́wọ́ bá kó ṣàánú wa yín lẹ́ bá ṣe darapọ̀ mọ́ channel wa ẹ bá subscribe ẹ like ẹ follow ẹ share so I appreciate the support yín so far so we love you all thanks for watching.